Èmi fídíò tí ẹ̀ ń wò yìí, Làǹdẹ́ ṣáà fẹ́ ba tàwọn colleague ẹ̀ jẹ́. Ó fẹ́ ba tàwọn colleagues ẹ̀. Ó fẹ́ ba tayé wọn jẹ́ pátápátá. Làǹdẹ́ oníwọ ò gọ̀. Ṣé ìwà ọgbọ́n lo wá ń wù yìí? Ṣé ìwọ ọlọ́gbọ́n ló ń wù yìí? Ìyàwó rẹ tó mọ̀ pé ó ti ṣídìí fún almost everybody, kò tiẹ̀ ṣe film industry nìkan. Ó wá fẹ́ fi ìyàwó rẹ̀ yẹn, ó fẹ́ fi ba ti àwọn colleagues ẹ̀ jẹ́. Ṣó dáa bẹ́ẹ̀? Ó fẹ́ fi gba jíjẹ lọ́wọ́ wọn, ó fẹ́ fi gba mímu lọ́wọ́ wọn, ó fẹ́ ba àárín colleagues ẹ̀ àtàwọn family wọn, ó fẹ́ ba àárín wọn jẹ́. Èyí tó bá nọ́mọ nínú wọn, ó fẹ́ sọ ọ́ di bàbá rádaràda. Èyí tó bá níyàwó nínú wọn, ó fẹ́ sọ ọ́ di ọkọ rádaràda. Tó bá jẹ́ pé ọkùnrin kan la ká mọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ ni, à á sọ wípé tó, yes, let's face the man squarely. There are several men. Ó ti mọ̀ pé ìyàwó rẹ̀ òun ló fà á. Ìyàwó rẹ̀ ni oníṣìnà tó ń ṣídìí fún everybody. According to you, ó ní 21 ọkùnrin òun ló bá sùn ní industry yín yẹn. Làǹdẹ́ tí wọ́n bá jẹ́ ọkọ gidi ni, tí wọ́n jẹ́ ọkọ gidi tó jẹ́ àna gidi, o ò ní lajú rẹ̀ kalẹ̀ kí tàlùbọ́ kò wọ́. O ò ní lajú rẹ̀ kalẹ̀ ọmọ tí wọ́n fún ẹ as amana. Kó wá máa sọ wípé ẹlòmíì ń bá a sùn títí di 21, ó dẹ̀ ń kà á, ó wá ń rẹ́kọ̀dì ẹ̀. Ṣé ọkọ tó dáa nìwọ? Ṣé àna gidi nìwọ? Ẹ̀yin tèmi, kẹ́ ẹ tó fún èèyàn níyàwó, ẹ kọ́kọ́ check dáadáa o. Ẹ kọ́kọ́ check dáadáa o. Ṣé irú èèyàn báyìí lẹ máa fún níyàwó? Èèyàn tó jẹ́ pé kò lè tọ́jú ọmọ tẹ́ ẹ fún. Kò sí bàbá ń bẹ̀, kò sí ìyá ń bẹ̀. Wọ́n fún ẹ ní as ọkọ. Wọ́n fẹ́ kó tọ́jú ọmọ yẹn fáwọn ni. Kí ni ìdí tá fi máa ń marry? Torí pé ká má máa rìn káàkiri. Ìwọ wá fẹ́yàwó tiẹ̀, ó wá fi lẹ̀lẹ̀, ó wá ń rìn gbọ̀nàgbọ̀nà, ó wá ń rìn débi pé ìwọ ọkọ wá ń calculate pé ó ti bá ọkùnrin 21 sùn ní film industry yín yẹn. Ṣó bójú mu as ọkọ gidi? Wá wá bẹ̀rẹ̀ lérè, Làǹdẹ́, irú ọkọ wo nìyẹn? Irú ọkọ wo nìyẹn? Ṣé ó worth kí èèyàn fún ẹ níyàwó ṣá? 21, more than 21. Ó wá fi obìnrin kalẹ̀, àyè wá gbà débi pé ó ń bá ọkùnrin púpọ̀ sùn. Ó wá fi obìnrin kalẹ̀ débi pé wọ́n wá lo ìyàwó rẹ̀ fún truth or dare. Ó wá ti wá mọ̀ nìyẹn tó yẹ kó pàkíyèsí àwọn òbí rẹ̀. Ó wá ń rẹ́kọ̀dì ẹ̀, ó fẹ́ fi ṣe content. Ó wá ń rẹ́kọ̀dì, ó fẹ́ fi ṣe content. Ó ti mọ̀ pé oníṣìnà ni ìyàwó ẹ̀. Ó wá lo ìyàwó ẹ̀, ó wá lọ káàkiri ọkùnrin káàkiri sùn. Ó wá fẹ́ lò ó, ó wá ń rẹ́kọ̀dì, ó fẹ́ fi ba àwọn colleagues ẹ̀ jẹ́. Ṣó dáa bẹ́ẹ̀? Ṣépè sí Làǹdẹ́ tó bá kí n ṣe pé o jòkó, o ní yes, eléyìí náà worth content, màá rówó gbà, màá sì bá tiwọn jẹ́. Tó bá kí n ṣe pé ṣépè sí, if not that is what you are trying to do. Ṣépè sí. Long time ago, o ò nífẹ̀ẹ́ obìnrin yẹn mọ́. Long time ago ló fi decide láti máa keep content, kó máa keep ọ̀rọ̀ báyìí. O ò tiẹ̀ ronú àwọn èèyàn ìyàwó rẹ̀, o ò ronú àwọn ọmọ tó bí kalẹ̀ lẹ̀. O tún wá join nítorí pé ayé ìyàwó rẹ̀ yẹn ó ti rí bó ṣe rí. According to you, o tún wá fẹ́ lò ó, o fẹ́ fi ba tàwọn colleagues ẹ̀ jẹ́. Ṣó dáa bẹ́ẹ̀? Ṣé o fẹ́ gbóúnjẹ lẹ́nu wọn ní Làǹdẹ́? O fẹ́ gbóúnjẹ lẹ́nu wọn nítorí pé wọ́n fẹ́ create content. Nítorí pé o fẹ́ rí owó. Ṣó dáa bẹ́ẹ̀? Làǹdẹ́, ask yourself, mo ní ṣó dáa bẹ́ẹ̀? O fẹ́ ba ayé àwọn colleagues ẹ̀ jẹ́. Èmi ò support irú nǹkan táwọn náà ṣe. Nítorí pé o fẹ́ help àwọn ọmọ, ẹ fẹ́ help obìnrin, ẹ mọ̀ gba pátá nídìí wọn. Mi ò support. Eléyìí náà máa kọ́ wọn lọ́gbọ́n. Irú àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn oníranù, àwọn olóṣì tó bá ń ṣe bẹ́ẹ̀, àwọn tó ní àtibọ̀tán náà tó ń ṣe bẹ́ẹ̀, tó ń gba pátá nídìí obìnrin kan tó fún wọn ní film role. Àmọ́ lórí ti ọ̀rọ̀ Làǹdẹ́ yìí, ṣíṣe ni Làǹdẹ́ lo ìyàwó rẹ̀, ó fẹ́ fi ba ayé àwọn colleagues ẹ̀ jẹ́. Kí ló dé? Ṣé o mọ̀ pé o rí ìyàwó rẹ̀ control? Wọ́n gbé odidi ọmọ fún ẹ, o ò lè wò yanjú. Wọ́n gbé odidi ọmọ fún ẹ as amana, o ò lè rí wò yanjú. Ó ṣe ọmọ yẹn yánmọ̀yánmọ̀ báṣubàṣu, ó fi kalẹ̀ lẹ̀, ó di oníranù kalẹ̀ lẹ̀. Ó wá ń tú gbogbo àṣírí yẹn sí everybody. Ó wá ń tú fún everybody. What happens? Pé kó lọ sọ pé mi ò fẹ́ ọmọ, kọ́rọ̀ sì parí síbẹ̀. Èyí tó ń ṣe yìí, depression máa pa ẹ̀. Depression máa pa ẹ̀. Mo rí tó ń refer as obìnrin yẹn as ex. Tó bá jẹ́ pé lóòótọ́ ti accept pé ex yẹn tí ọ̀rọ̀ náà mọ̀ dùn ẹ́ lọ́kàn, o ò ní tún lọ mọ́ tọpinpin àwọn tó ń tọpinpin yìí. O ò tí ì yọ̀ǹda obìnrin yẹn. Kò dẹ̀ sí nǹkan tó burú o, Làǹdẹ́, before it's too late. O lè gbà padà. O lè gba obìnrin yẹn padà. Yes, o lè gbà padà. Mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ sọ yìí, mo dẹ̀ ti sọ́rí tẹ́lẹ̀. Wọ́n sọ fún arákùnrin kan, wọ́n ní ìyàwó rẹ̀ ó máa jáde ní ago báyìí. Ibi tó ń lọ lélẹ̀, ó fẹ́ lọ bọ́kùnrin ni. Ìwọ náà kó lọ dúró dè ńbẹ̀.
arákùnrin yẹn ọkọ ó sọ fún ẹni tàn pé òun jẹ́rìí ìyàwó òun kò possible àmọ́ kò dọ̀rọ̀ yẹn nù lóòótọ́ àsìkò dé ìyàwó ń múra ó ń jáde lọ ẹ̀yin ti tèmi ọkọ sọ fún pé wá ibi tó ń jáde lọ yẹn ó náà ń lọ fún prayer ni o pé prayer yẹn máa dijọ́ kejì ọkọ sọ fún pé òun ò ní kó má lọ o mọ̀ gbàbẹ̀ lọ lẹ́yìn mo yọ̀ǹda ẹ láti èní lọ tó bá ti jáde nílé ní tó náà ń lọ ibi tó ń lọ yẹn mo yọ̀ǹda ẹ mọ́ padà wá mọ́ mo dẹ̀ mọ ibi tó lọ mo mọ ibi tó ń lọ bó ṣe fẹ́ rìn lélẹ̀ ibi tó ń lọ lélẹ̀ kódà bó ṣe lọ níjọ́ sí nìyẹn bí obìnrin yẹn ṣe wó lulẹ̀ nìyẹn ní tèmi bó ṣe wó lulẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ nìyẹn for so many years they are still together obìnrin ò tẹ̀ ṣe rọ́bìṣì yẹn mọ́ Lande what happens to that kí ló dé nígbà tó kọ́kọ́ mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣerú eléyìí kí ló dé tó pè sákìyèsí kí ló dé tó pè àwọn òbí ẹ̀ sákìyèsí kí ló dé tó sọ obìnrin yẹn di content kí ló dé tó sọ obìnrin yẹn di content èmi ò praise ẹ o obìnrin tó ń ṣìdí káàkiri tó ní control náà bóyá ajá ti gbé ìdọ̀ rẹ̀ lọ ní àmọ́ ó wá wà ní sàkání rẹ̀ ó wá fobìnrin yẹn ṣe content lẹ́yìn yẹn ó tún wá fẹ́ báyé àwọn colleagues ẹ̀ jẹ́ ó fẹ́ báyé wọn jẹ́ Abraham Cole tẹ́ bá mọ̀ pé yín náà dúró re pẹ̀lú ọ̀rọ̀ tí Lande kó bá yín báyìí tó tánìṣì image yín àti gbogbo image and family yín papọ̀ tó tánìṣì iṣẹ́ tó tẹ́ fi ọjọ́ pípẹ́ ṣe tó dàrú tó sọ di eruku yes that is just the definition of what this video is ẹ̀yin tèmi ẹ máa gbọ́ fídíò yẹn the best thing ni pé tó bá jẹ́ pé yín náà wà láyé òótọ́ tẹ́ ní evidence yín ẹ lọ sùn Lande tó bá jẹ́ pé lóòótọ́ lẹ pè ìyàwó rẹ̀ sí fíìmù tí ì ṣe pé bóyá ẹ tì kan bọnú nǹkan fún ìyàwó tẹ́tà àwọn adóniláya ẹ lọ sùn Lande àtẹ̀yìn tó kù tí Lande target gbogbo ẹ̀yin fíìmù industry lápapọ̀ ẹ caution Lande gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe tipẹ́tipẹ́ kí wọ́n mọ̀ sọ́ de eruku mọ́ yín lọ́wọ́ I call me peace ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra apps alálùbáríkà ẹ wo past videos mi ẹ lè wá WhatsApp mi lórí 07015100651 thank you so much ẹ wo fídíò Lande bye. Evans mi ẹ máa ń sọ pé mo gọ̀ àbí ara àwọn òmùgọ̀ tí mo gọ̀ màá tún fi rìn ín lénìí mo máa ń sọ pé tẹ́ bá gbọ́n jù mí lọ wàláhì tàláhì ẹ̀ lè gọ̀ tó mi mo fọlọ́ọ̀bà búra ẹnìkan wà bíi tí mo fẹ́ fi rìn ó wà lára àwọn tó ti hùwà wèrè sí mi rí sí ex mi bọ̀ mo dẹ̀ tún wá bí sẹ́ẹ̀. Lande Charlie ló ṣe pọ́ọ̀bù ṣàṣetà tí mo ní gbogbo àná ẹ̀jẹ̀ bọ̀ yìí. Abraham Cole ẹ jẹ́ kí gbé kámẹ́rà sójú yìí. gbé kámẹ́rà sójú mo ní o pẹ́ ní o gbé kámẹ́rà sójú ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn. o pẹ́ náà ni. o pẹ́ ṣé nǹkan tẹ́lẹ̀ àtẹ́jọ sọ nìyẹn onímọ̀. ẹ má wọrí Abraham Cole sẹ́rí bí mo ṣe wà ẹ́ sẹ́mọ̀ pé ọlá pé mi kàn ya gíran ni sẹ́mọ̀ pé ibi iṣẹ́ tí mo wà ẹ́ kálẹ́ lómi ni kò ní wá. ẹ wá àjòjì ní wáyé mo ti fún ẹ lówó yẹn sókè ló tó mi lówó. sẹ́mọ̀ pé ẹ wà lára àwọn tó ń bá ẹ̀sìn mi sùn. ọ̀gbẹ́ni pé ẹgbẹ́ tó yá mo fọlọ́ọ̀bà búra mo mọ ìpè bàbá tí ebe yẹn dà. ẹ dúró ẹ wá ẹgbẹ́ ìṣẹ́yà ló wá gbé kámẹ́rà. ẹgbẹ́ Ọlọ́run mo mọ̀ mo fi títóbi ọlọ́ọ̀bá mo fi ọlá àwẹ̀ Ramadana tó lọ mo fi búra. ṣé nǹkan tó pẹ́ dé fún ìyá ẹni sùúrù last year ẹ ṣe pépé ẹ sọ fún ẹ̀sìn mi pé kó wá báyìí. ẹ ṣe fọwọ́ ṣe ni producer lèmi náà èmi promote àwọn èèyàn ní kílódé tó jẹ báyìí náà. ẹ promote àwọn èèyàn. náà ṣé mo yẹ ọtí mo ti promote ni. ẹ̀gbọ́n last year gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá a sọ̀rọ̀ ọwọ́ mi ni fóònù wà láìtàlá. bóyá ò gbọ́ ọ̀tá ń sọ wọ́n pé kó wá sí location pàtàkì ṣiṣẹ́ ni. kó wá sí location. èmi kàn fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni pé ẹ dẹ̀ tún pè mí síṣẹ́ mo dẹ̀ tún wá nítorí sọ pá jùlọ ẹ̀yin lọ èmi free àti wá ẹ̀yin lẹ́rìí ọkàn máa jẹ́ yín. o Lande gbọ́dọ̀ tó ń sọ ìwọ náà sọ pé lásì. ẹni tí gbogbo kẹtẹ mọ̀ ṣe ní industry yìí ẹ wá ṣe ẹ fẹ́ produce YouTube kan kíní kan. ṣebí àwọn YouTube tá ń promote náà ni. YouTube lẹ́ ń promote. kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá gba pátá nídìí èèyàn. àwọn òṣèré bẹ́ẹ̀ irọ́ àwọn ọ̀gá náà wá ṣe ọ̀gá ṣe ní wàá wò lè má ṣe. ẹyin gangan. ẹ tí mò ń sọ yìí. ṣé wọn kẹ́mi mo fún ẹ lówó tí mo pẹ́ wá sí location. ẹni sùúrù sẹ́mi pé kálẹ̀ kó ti fọ kábíyà kálẹ̀ ẹni sùúrù ẹ tá kàmdà sẹ́mi pé kálẹ̀ lómi ni sẹ́mi pé máa ní sínú kò sá sí lọ́dọ̀ mi. Lande ṣé mo gbọ́ ọmọọṣẹ́ ni but mo gbọ́ ọmọọṣẹ́ ti wá. ẹni sùúrù ẹ ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ ọmọ sí àbọ̀ ọ̀gá ni.
ọ̀rọ̀ wo la fi dá pound 21. ẹ̀yin lẹ mọ̀. ọmọ ṣẹ́ ti wá ẹ ní. mọ̀ sẹ́yìn kí ni ẹ sá stop ẹ̀ ní industry. ìyàwó ò lè ṣe ewé ọ̀gá làwọn ẹ ń ṣe àwọn ẹ máa ń bá bá wọn sì tó mí ṣe wù. ẹ rí abrahamako ó fọ́ pé mo lè wá bí sẹ́hùn èmi máa wà èmi ò gbọ́n àwọn tó pa ṣàwọn ń bá wọn wí ni. ẹ múra sí àwa ti ẹ̀pọ̀ àìmọye tó tínú wọn ń dùn sí i yìí. ó ti dáa bá a ṣe ń ẹ̀pọ̀ kun là ń ẹ̀pọ̀ ẹ obìnrin. sáà máa ṣe dáadáa ẹ ṣe nǹkan torí tọ́lọ́ jáde lọ sí iṣẹ́ táìmù tí ń lọ. ọ̀yẹ̀jà èmi á yà sẹ́yìn.